agbẹ́lẹ́ Ọlọ́run fún àǹfààní tó fún wa lórí ètò yìí láti wà níbí ní ẹ̀ẹ̀kan sí ẹ ṣé fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá gbọ́ ètò yìí. Mo bẹ̀rẹ̀ sí kọ́ wa nípa ìpẹ̀yìndà tàbí ìpadà sẹ́yìn ní ìjẹ́jọ́. Mo sì fẹ́ kí a wo ẹsẹ̀ Bíbélì díẹ̀ sí nípa ọ̀rọ̀ ìpẹ̀yìndà yìí àti kí a wo àwọn nǹkan tí èèyàn máa ń ṣe tá a fi sọ pé ó pẹ̀yìndà. Bọ́n mo tún fẹ́ ká wo Bíbélì yẹn lẹ́ẹ̀kan sí ìwé Kọ́ríńtì kìíní orí 10. Ìwé Kọ́ríńtì kìíní orí 10 ẹsẹ̀ 12 wípé nítorí náà ẹni tí ó bá rò pé òun dúró kí ó kíyèsára kí ó má bàa ṣubú. Kí ó kíyèsára kí ó má bàa ṣubú. Bàbá ṣe yín lọ́ba, a yìn yín, a dúpẹ́ fún gbogbo tí ẹ jẹ́ nínú ayé wa tí àǹfààní láti tún lè sọ̀rọ̀ yín ní àkókò yìí. A dúpẹ́ fún òmìnira tá à ń gbádùn ní orílẹ̀-èdè yìí láti lè sọ̀rọ̀ yín jáde. Mo gbàdúrà pé kí ọ̀rọ̀ yín kí ó lè ran ẹnìkan lọ́wọ́ láti mú wọn padà bọ̀ sípò lónìí. Ògo ni forúkọ mọ́ yín nítorí pé ẹ̀yin ni Ọlọ́run wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo fẹ́ bẹ̀rẹ̀ kí n kọ́kọ́ sọ fún yín pé mo gbàgbọ́ nínú ìgbàlà ọ̀fẹ́. Mo gbàgbọ́ pé iṣẹ́ ìsìn kọ́ ni iṣẹ́ ìgbàlà. Mo gbàgbọ́ pé ìyè àìnípẹ̀kun ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ni nínú Kristi Jésù. Mo gbàgbọ́ pé tí a bá ti gbanilà ènìyàn kò lè pàdánù ìgbàlà rẹ̀ láéláé. Mo gbàgbọ́ pé kò sí ní tó lè mú èèyàn lọ́run àpáàdì téèyàn bá ti ní ìyè àìnípẹ̀kun nínú Jésù Kristi tí í ṣe ìgbàlà nínú Jésù Kristi, tí í ṣe ìtumọ̀ pé kéèyàn di àtúnbí nínú Jésù Kristi, tí í ṣe ìtumọ̀ pé èèyàn di ọmọ Ọlọ́run nínú Jésù Kristi. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ fún Ọlọ́run tí a ti gbàlà, tí wọ́n mọ̀ nípa ìgbàlà ayérayé yìí ni wọ́n ti fà sẹ́yìn púpọ̀. Wọn kò sí láàrin gbùngbùn ìfẹ́ Ọlọ́run mọ́. Ìfẹ́ wọn fún iṣẹ́ Olúwa, ìfẹ́ wọn fún olùgbàlà wọn, iṣẹ́ ìsìn wọn ó ti tutù. Ẹlòmíì títí ẹ̀ ò tí ì tutù, ó ti dúró. Ó máa ń ká mi lára púpọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣe dáadáa nílé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì, nígbà tí wọ́n bá wọ ilé ẹ̀kọ́ gíga, ẹ̀ẹ̀kan rí tí ó kó lọ ilé ọkùnrin yóò kàn máa lọ gbé bẹ̀. Òun sì ládarí orin ní fellowship lọ́dún 2-3 sẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ olùka Bíbélì tí wọn kì í gbórin kórin, tí wọn kì í kẹ́gbẹ́kẹ́gbẹ́, ni wọn kò kà mọ́. Mo sọ fún wa pé èèyàn kì í padà sẹ́yìn lójijì díẹ̀díẹ̀ ni. Mo ti sọ fún wa pé ó máa ń ṣẹlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni. Ṣùgbọ́n ṣe rí ní ìta àwọn nǹkan wo lèèyàn máa ń ṣe tí a fi máa sọ pé ó padà sẹ́yìn. Òun náà ni pé èèyàn fẹ́ràn ayé. Kí ló dé tí ìyàwó Lọ́ọ̀tì wẹ̀yìn wò? Ẹ̀yin náà wòwe Genesis orí 19 yẹn. Kí n bẹ̀rẹ̀ láti orí ìyàwó Lọ́ọ̀tì. Kí ló dé tó wẹ̀yìn? Nígbà tá a fún láṣẹ pé má wẹ̀yìn o. Bẹ́ẹ̀ni ní ẹsẹ̀ 26. Ó ní ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀, ó sì di ọ̀wọ́n iyọ̀. Kí ni bẹ́ẹ̀ ni ló ṣe o? Ó bojú ẹ̀yìn. Ó wò pé gbogbo ń ta ní, gbogbo ń ta ní, ó ló ti tán yẹn. Ọwọ́ kan ló wẹ̀yìn tí kò wo nǹkan míì. Ṣé rí kí ló máa ń fa ìpadà sẹ́yìn? Àwùjọ téèyàn bá fira rẹ̀ sí. Ṣé rí àwùjọ yẹn ó ṣe pàtàkì púpọ̀. Òun gbọ́rọ̀ gògóró rìn, olóòní mọ́ gògóró. Fọ̀rẹ́ rẹ̀ hàn mí kí n sọ orí èèyàn tó jẹ́ ni.
ó jẹ́ pé o fẹ́ràn rẹ̀, àwùjọ tó ń rìn, tó bá rìn láwùjọ panṣágà, ó bára rẹ nínú panṣágà. Tó bá bá ọlọ́gbọ́n rìn, Bíbélì sọ pé ìwọ náà ó ṣe kí ni ó di ọlọ́gbọ́n. Tó bá ti bẹ̀rẹ̀ sí bá àwọn tí kò gba Ọlọ́run gbọ́ rìn, jẹ́ pé àwọn lè yan rẹ, ó fẹ́ yáyé wọn padà, ìwọ tó ń fẹ́ aláìgbàgbọ́, wò yóò fi sùúrù tán jẹ wọnú wàhálà ni. Ọ̀pọ̀lọpọ̀ ló ti di tí kò fẹ́ dà nítorí pé wọ́n fira wọn sí àwùjọ tó léwu. A máa ń rò pé a dúró dáadáa, ó dúró dáadáa o. Ó ní okun tó rò pé o níyẹn o. Ó ní ọgbọ́n tó rò pé o ń gbọ́n yẹn o. Ṣé orí kò sẹ́ni tó gbọ́n bí ẹni tó ń ṣọ́ ni? Kò sí ẹni tó ń gbọ́n bí ẹni tó ṣe kí ni o, tó ń ṣọ́ ni. Torí pé gbogbo nǹkan ni wọ́n ti yẹ̀wò nípa rẹ̀, tí wọ́n fi mọ ìtókàn tó yẹ káwọn ṣe ní ìgbésẹ̀ lórí ayé rẹ̀. Tẹ́tí sí mi, kí ni àwọn nǹkan míì tó máa ń fa ìpadà sẹ́yìn? Ẹ̀rù. Kí ni mo pè o? Ẹ̀rù. Nígbà tí Pétérù padà sẹ́yìn nínú ìwé Matthew orí 26, Matthew 26. Àwọn nǹkan téèyàn máa ń ṣe tó máa ń fa ìpadà sẹ́yìn nìyẹn. Jíjókòó sí àwùjọ tí kò tọ́. Tẹ́ bá ka ìwé Sáàmù orí 1 yẹn, ó ní ìbùkún ní fún ọkùnrin náà tí kò rìn, ó tún ní tí kò dúró, ó tún ní tí kò jókòó. Ó máa sọ bẹ́ẹ̀ fún wa ní àwùjọ tá a bá dúró sí, ó lè sọ bóyá a lè padà sẹ́yìn àbí a máa tẹ̀síwájú. Ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ló rò pé òun tẹ̀síwájú, ṣùgbọ́n nítòótọ́ wọ́n ti padà sẹ́yìn nítorí àwùjọ káwùjọ. Matthew 26 yẹn. Ẹ wo ẹsẹ̀ 70 verse 70. Matthew 26 ẹsẹ̀ 70. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ó sẹ́lẹ̀ ojú gbogbo wọn, ó wí pé èmi kò mọ ohun tí ìwọ ń wí. Kí ló ṣe o? Ẹ̀rù bà á. Ọ̀pọ̀lọpọ̀ wa láti bára wa láwùjọ tí ò dáa. Ní tó kàn tá a máa ń sábà ṣe lẹ́yìn ìgbà tá a bá bára láwùjọ tí ò dáa náà ni pé a máa ń sẹ́ ìgbàgbọ́ ní gbangba. Ibẹ̀ ni wọ́n ti máa fi oríṣiríṣi nǹkan lọ. Ọlọ́run kan náà là ń sìn. Wípé ọ̀nà tá à ń gbà sìn ló yàtọ̀ síra wọn. Ẹni tí yóò mọ Ọlọ́run tòótọ́, ó gbọ́dọ̀ gba Jésù Kristi gbọ́. Ẹni tí ò bá ti ní Jésù Kristi kò sìn Ọlọ́run tòótọ́ o. Gbọ́ mi yéké wípé Pétérù nígbà tó bára rẹ̀ láwùjọ tí ò bá mu, ní tó ṣẹlẹ̀ sí lẹ́yìn rẹ̀ ni pé ó bọ́ sínú ẹ̀rù. Ẹ̀rù máa jẹ́ kéèyàn padà sẹ́yìn. Bíbélì tún sọ pé wọ́n tún pè níjà. Ní ẹsẹ̀ 54 yẹn, ẹ̀yìn ẹ̀wù 74 yẹn, ó nígbà náà ni ó bẹ̀rẹ̀ sí búra àti sí ire wípé èmi kò mọ ọkùnrin náà. Lójú kan náà àkùkọ sì kọ. Ṣé rí ẹni tó sọ fún Jésù pé mo ṣe tá àti bọ́ ọkú nǹkan kan, nígbà tó tẹ́rù dé, ó lóun ò mọ̀ rí, ó tún fi ra rẹ̀ ṣépè. Bẹ́ẹ̀ ni ló bẹ̀rẹ̀ sí búra. Bí kò wí pé mi sọ pé wípé o, bí kò wípé tí n bá mọ̀ rí kó mọ̀ yẹ mí. Ó sẹ́ olùgbàlà, ó padà sẹ́yìn nítorí ẹ̀rù. Ṣẹ́rí nǹkan míì tó máa ń fa ìpadà sẹ́yìn tó ga, òun ni ìgbéraga. Ìwé orí 16 ẹsẹ̀ 22, Proverbs 16:18, ó wí pé ìgbéraga ní ṣáájú ìparun. Kò sí nǹkan míì
ń ṣáájú ìparun ju kí ni o ìgbéraga lọ. Ẹlòmíì èmi ẹ ṣe sí tí ó ṣẹlẹ̀ sẹ́mi, èmi yàtọ̀ sóhun, ó yàtọ̀ sí. Ìgbéraga ní ṣáájú ìparí, agídí ọkàn ní ìṣáájú ìṣubú. Tí ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ fi ṣubú ó ju agídí ọkàn lọ. Má ṣe báyìí, kí ni? Èmi ni Ọlọ́run fi síbí yìí, èmi ni àlùfáà wọn, èmi lẹ́ni àmì òróró, ẹni àmì òróró a máa ṣubú dáadáa. Ìtọ́ ń pe ààrẹ yẹn, agbára Ọlọ́run nìkan ló dí ọ̀mú o. Tó bá sinmi léra rẹ, ó ṣìnà, ó ṣubú, ó ṣèṣe. Báyìí kí n parọ́ fún ọ, yàtọ̀ sí ẹrù, yàtọ̀ sí àwùjọ tá a fira wa sínú rẹ̀, ìkan mi tó ń fa ìṣubú ọ̀pọ̀lọpọ̀ wa ó ní ìgbéraga. Káwọn pẹ́ra wa ní tá a jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wa tún ní agídí ọkàn gidi. Tó yẹ pé ọkàn rẹ kò sẹ́ni tó lè bọ́ sọ̀rọ̀ tó lè gbọ́. Nítorí pé wọ́n ní alákòóso iṣẹ́ ìránṣẹ́ kan. Ká má bọ́ sọ̀rọ̀ o, ní tó bá wù ọ́ ló ṣe, kò ṣiṣẹ́ bẹ́ẹ̀. Kò ṣiṣẹ́ bẹ́ẹ̀. Gbọ́ mi. Kí ló ń fa ìṣubú? Àìgbọràn. Àwọn nǹkan tó máa ń mú ìṣubú wá ní àìgbọràn. Kí wọ́n kìlọ̀ fún yàn, kéèyàn sì wò pé kí ni? Kò sí tí ó ṣẹlẹ̀. Bíbélì wípé ìgbọràn ṣe kí ni o? Ó sàn ju ẹbọ lọ. Ṣé ẹ mọ̀ pé Sọ́ọ̀lù ni àbá máa sọ pé Jésù yóò jókòó lórí ìtẹ́ rẹ̀? Kí ló ṣẹlẹ̀ sí? Sámúẹ́lì tí wọ́n bá pé àwọn tí ṣé o ti ṣe ń tọ́lọ̀ ní kó ṣe, ó lóun ti ṣe. Ẹni tó ṣiṣẹ́ àbọ̀ tó lóun ṣiṣẹ́ tọ́lọ̀ ràn. Ẹni tó ṣe àìgbọràn tó lóun ṣe ohun tí Ọlọ́run sọ pé kóun ṣe kí ni o? Kóun ṣe. Àìgbọràn. Bíbélì wípé Ọlọ́run sì fàjọba ya lọ́wọ́ rẹ̀, ó sì fi fẹ́ lòmíì. Ǹjẹ́ o máa gbọ́ràn? Mo sọ̀rọ̀ nípa ojú kòkòrò díẹ̀ lọ́sẹ̀ tó kọjá, ṣùgbọ́n mo tún fẹ́ tún sọ lónìí. Ìfẹ́ owó. Ìṣubú àti ìparun tí ìfẹ́ owó máa ń mú wá ó lágbára púpọ̀. Jẹ́ kàwé Jóṣúà orí 2 rí bí. Nígbà tí Ísírẹ́lì tí wọ́n lọ sí Jẹ́ríkò, gbogbo ohun tó wà ńbẹ̀ lọ́lọ́run ni wọn ò gbọdọ̀ fọwọ́ kàn. Pé tòun Ọlọ́run ni. Kí ni Ákánì ṣe? Ó wo mélòó kan tó dáa, ó lọ rèé fi pamọ́. Ó ti gbàgbé pé Ọlọ́run àtọ̀sán àtòru bákan náà ní lójú rẹ̀. Ọlọ́run mọ̀ ṣe é tàn jẹ. Bíbélì ní kí a má tan ara wa jẹ, ènìyàn kò lè gan Ọlọ́run. Ọlọ́run kò ṣe é tàn jẹ. Àwọn tó ń ṣe tó lè fa ìṣubú fún ọ ní kó jókòó sáwùjọ tí kò dára. Mọ̀ gbọ́ mi, ní kó kún fún ẹ̀rù láti má lè dúró. Ní kí o ní ẹ̀mí ìgbéraga, ní kí o máa ṣe àìgbọràn. Nǹkan míì tó lè fa ìṣubú àbí ìpadà sẹ́yìn tó lé òun ni ìfẹ́ owó. Sórí tó o bá ti nífẹ̀ẹ́ owó, ìtẹ́lòmíì ni ó máa wọ̀ ọ́ lójú. Ihun tí kò yẹ kó o kọ́ bọ̀, ó kọ́ bọ̀. Ẹ ṣàkíyèsí pé nínú àwọn àwòrán tá a máa ń wò lójú móhùnmáwòrán ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà, àwọn tí wọ́n máa ń ṣe ní eré ìtàgé fún wa, wọ́n máa ń ṣàlàyé àwọn nǹkan tó ń jáde lórí ọ̀rọ̀ ṣíṣe ògùn owó, ṣíṣẹ́ṣó. Mo fẹ́ béèrè pé ǹjẹ́ nǹkan wọ̀nyí ṣó ti dínkù láwùjọ wa bí? Àwọn ìránṣẹ́ Ọlọ́run gan-an kò sí tí wọ́n fi wọ́wọ́. Ìtọ́lọ́run ò sọ, wọ́n lọ́lọ́run sọ.
òun fìdí rẹmi lọ́nà ìfẹ́ owó ìní kí n ṣáà ti lówó owó bẹ́ẹ̀ ni owó ni ìdáhùn sí ohun gbogbo ṣùgbọ́n ìfẹ́ owó ńkọ́ gbòǹgbò ẹ̀ṣẹ̀ ni ó ń fìdí ẹ̀ṣẹ̀ gidi múlẹ̀ ó ń tìyàn sí ní tí kò yẹ kéèyàn ṣe. ṣorí táwọn nǹkan wọ̀nyí bá ti wà nú ayé rẹ̀ ní tí ó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ rí ẹni ò ní àkókò àdúrà pẹ̀lú Ọlọ́run mọ́. No quiet time. Àkókò àdúrà yìí tá à ń pè ní quiet time yìí tí onígbàgbọ́ yẹ kó ní lówùúrọ̀ yóò wá di ní tó ń ṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ìwọ tó máa ń ṣe lójoojúmọ́. Mo sọ fẹ́nìkan mo ní ó ṣe pàtàkì kó nígbàgbọ́ ní àkókò tó ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀ tí Ọlọ́run sì ṣe kí ni o tó ń bá a sọ̀rọ̀. Ọ̀gá mi kan nínú iṣẹ́ ìránṣẹ́ ní mo ní kí ni ohun ìpèníjà tó ga jùlọ tó ti dojúkọ nínú iṣẹ́ ìránṣẹ́ ó ní pé kóun lè máa lo àkókò tóun pẹ̀lú Ọlọ́run ní àdáwà kóun àtọlọ́run nìkan káwọn jọ wà. Ǹjẹ́ o ní àkókò pẹ̀lú Ọlọ́run nìkan ìwọ àtọlọ́run nìkan? Ṣẹ́rí àwọn ìránṣẹ́ Ọlọ́run pàápàá jùlọ àwọn ìránṣẹ́ Ọlọ́run mo fẹ́ pè é níjà àwọn ìránṣẹ́ Ọlọ́run. Ìgbà tó ń ṣí Bíbélì rẹ nígbà tó bá ń gbáradì láti wàásù ǹjẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ti ẹ̀ ń bá ọ sọ̀rọ̀ fúnra rẹ? Ǹjẹ́ ò ń ka ìwàásù? Ǹjẹ́ ò ń gbọ́ ìwàásù? Ìwọ́n ju gbogbo rẹ̀ lọ ǹjẹ́ ò ń ka Bíbélì? Ṣẹ́rí téèyàn ò bá ti ka Bíbélì mọ́ tí kò lákòókò tó ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀ tó ń gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run tí kò sì gbàdúrà mọ́ pé àdágbàdúrà láti lè ṣiṣẹ́ lórí pé èèyàn kì í dàgbà tán nínú ìgbàgbọ́ o èèyàn ó máa dàgbà lọ títí tí yóò fi pàdé olùgbàlà ni. Ṣẹ́rí téèyàn bá ti lóun ti dàgbà tán níbi tá a dé yìí níbi tí mo mọ Bíbélì dé yìí kò sí ìyọnu mọ́ ìyọnu ti dé. Ìyọnu ti dé báwọn. Ó dàgbàdúrà mọ́ ó dáka Bíbélì mọ́ kí mo ló ti dé o ìyọnu ti dé. Nǹkan míì tí ó máa ń ṣẹlẹ̀ sí onígbàgbọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn nǹkan tí mo sọ pé ó mú ìfàsẹ́yìn wá bá ti ṣẹlẹ̀ sí wa òun náà ni pé ẹ̀yin ó kàn rí pé chọ́ọ̀chì ó kàn bẹ̀rẹ̀ sí sú yàn lọ kò ní wú yàn lọ mọ́. Ilé ìsìn ìwé Hébérù orí 10 ó sọ nǹkan fún wa ẹsẹ̀ 15. Hébérù orí 10 ẹsẹ̀ 15 ní kí a máa kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn mọ́ kí a máa gba ara ẹni níyànjú pẹ̀lú bí ẹ̀yin ti rí pé ọjọ́ ní ń súnmọ́ etílé. Òótọ́ ọ̀bẹ ni pé Jésù Olúwa ń súnmọ́ etílé ẹja máa bá àwọn ọmọ Ọlọ́run dàpọ̀. Ìpéjọpọ̀ yẹn níbi tá a ti jọ ń kọrin yẹn níbi tá a ti jọ gbàdúrà yẹn níbi tá a ti jọ gbọ́rọ̀ Ọlọ́run yẹn níbi tá a ti jọ béèrè tá a ti jọ dára wa lóhùn yẹn ó ṣe pàtàkì. Ọlọ́run mọ̀ fi ọ́ sílẹ̀ sáyé kó lè ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run rẹ̀. Nǹkan míì tó máa ń ṣẹlẹ̀ tó máa ń mú ìfàsẹ́yìn wá ni pé tẹ́ṣẹ̀ ò bá ti jọ wá lójúmọ́ tó bá ti rí pé àwọn nǹkan tó kórìíra ní ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ ò kórìíra wọn mọ́. Àwọn nǹkan tó mọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run tí ò ṣe kí ni tí ò jọjúmọ́ nígbà tó yẹ kó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó jẹ́wọ́. Dáfídì ní sí ọ nìkan ni mo ti dẹ́ṣẹ̀. Ṣé rí in tó jó bọ́ nìyẹn. Ó ní fewé ìsopù fọ̀ mí ó ní Olúwa ṣàánú fún mi.
ṣẹ́rí tọ́mọ Ọlọ́run bá lè wá nígbà tó bá ti rí pé òun lọ rèé pé bàbá ṣàánú mi, bàbá ó tún gbà á padà. Téèyàn bá ti ṣe àwọn nǹkan wọ̀nyí, téèyàn lè jẹ́wọ́, kò lákòókò pẹ̀lú Ọlọ́run, kò lọ lé Ọlọ́run mọ́, kò sí ní èèyàn lè rìn nínú ìmọ́lẹ̀, téèyàn lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, èèyàn lè rìn nínú ìmọ́lẹ̀. Wọ́n jẹ́ ń parọ́ fún ọ, nǹkan mẹ́ta kan yóò sọnù. Ṣàkíyèsí rẹ̀ onígbàgbọ́, orí àké máa ń sọnù ní agbára. Agídí ló máa fi ṣe àwọn nǹkan tó ń ṣe. Nǹkan kejì tí ẹ̀ máa ń sọnù ní àlàáfíà, peace. Wọ́n gan mọ̀ pé bó ló ní lára ní nǹkan ò ṣe wá lọ dáadáa báyìí. Nǹkan kẹta ni pé kò ní sí ayọ̀. Ìpèníjà Ọlọ́run rèé, Jeremiah orí 3 ẹsẹ̀ 22. Wọ́n sì gbàdúrà. Jeremiah orí 3 ẹsẹ̀ 22. Màá sọ ẹsẹ̀ Bíbélì kan tí mo fẹ́ kẹ́ ẹ lọ kà fúnra yín fún yín. Ẹsẹ̀ Bíbélì tí mo fẹ́ kẹ́ ẹ lọ kà fúnra yín ni ìwé Hósíà orí 14 ẹsẹ̀ 4. Ṣùgbọ́n Jeremiah orí 3 ẹsẹ̀ 22 pé yípadà ẹ̀yin ọmọ apẹ̀yìndà, èmi ó sì wo ìpẹ̀yìndà yín sàn. Ọlọ́run ní kẹ́ ẹ padà wá, òun ó wò yín sàn. Wá sọ́dọ̀ Jésù, má ṣe dúró. Lọ́dọ̀ rẹ̀ ló ti ń fọ̀nà hàn wá. Ó dúró níwájú ìtẹ́ lónìí, ó wí pẹ́lẹ́ pé wá. Ìpàdé wa yóò jẹ́ ayọ̀, bọ́kàn wa bá bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, a ó sì wà pẹ̀lú rẹ Kristi nílé ayérayé. Ṣẹ́rí lórí yẹn sọ, mò ń pè yín níjà, padà wálé. Padà wálé ọ̀rẹ́ mi. Ìwòsàn ń bẹ fún ọ, ìdáríjì ń bẹ fún ọ, oore ọ̀fẹ́ ń bẹ fún ọ. Lọ ka Hósíà orí 14 ẹsẹ̀ 4 yẹn. Ọlọ́run ṣèlérí ìdáríjì fún ẹni tó bá padà wá. Wọ́n kọ̀ọ̀kan ní gbà ọ́ nìkan, yóò tún lù ọ́ fógo rẹ̀. Padà wálé. Kí mo ní kó ṣe o? Padà wálé. Ìwà gbéraga, ìwà aláìgbọràn, ìwọ ojo tó ń bẹ̀rù, ìwọ tó gbàdúrà mọ́, ìwọ tó lo àkókò láti gbọ́rọ̀ lọ́dọ̀ Ọlọ́run mọ́, ìwọ tó kì í jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mọ́, jẹ́ pé ẹ̀ṣẹ̀ kò jọ ọ́ lójúmọ́. Padà wálé. Olúwa ni ọ́ lò, Olúwa fẹ́ táyé rẹ̀ ṣe. Jẹ́ kí n pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìbéyà mo tún lè ràn ọ́ lọ́wọ́ tó bá pè mí sí 07038085652 tàbí 07087682122 tàbí 07055307492. Ṣé rí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí tí mo pè jáde yìí, mo lè fi dá yín lójú pé WhatsApp wa lè tí mo pè kàn yẹn 07055307492 yẹn. A ó dá yín lóhùn, a ó gbàdúrà pẹ̀lú yín, a ó rú yín sókè, a ó sì lè ràn yín lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé o ti gba Jésù? Ọ̀rẹ́ mi, Jésù fẹ́ràn rẹ o. Má lọ run àpáàdì o. Kọ́kọ́ gba Jésù náà. Ká tó wá máa sọ̀rọ̀ pẹ̀yìndà rárá, o nílò kó gba Jésù. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá.